Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 17. Nígbà tí wọ́n sì ti kọjá Amfoli àti Apolóníà, wọ́n wá sí Tẹsalóníkà níbi tí sínágọ́gù àwọn Júù wà. Àti Pọ́ọ̀lù gẹ́gẹ́ bí ìṣe rẹ̀, ó wọlé tọ̀ wọ́n lọ lí ọjọ́ ìsinmi mẹ́ta, ó sì ń bá wọn fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀ nínú ìwé mímọ́. Ó ń túmọ̀, ó sì ń fi hàn pé Kristi kò lè ṣàì má jìyà kí ó sì jíǹde kúrò nínú òkú, àti pé Jésù yìí, ẹni tí èmi wàásù fún yín, òun ni Kristi náà. A sì yí nínú wọn lọ́kàn padà, wọ́n sì darapọ̀ mọ́ Pọ́ọ̀lù òun Sílíà, àti nínú àwọn olùfọkànsí Hélènì ọ̀pọ̀ púpọ̀, àti nínú àwọn obìnrin ọlọ́lá kì í ṣe díẹ̀. Ṣùgbọ́n àwọn Júù jowú, wọ́n sì fa àwọn jàgídíjàgan nínú àwọn ìjájẹ ènìyàn mọ́ra. Wọ́n sì gbá ẹgbẹ́ jọ, wọ́n sì ń rú ìlú, wọ́n sì kọlu ilé Jásónì. Wọ́n ń fẹ́ mú wọn jáde tọ̀ àwọn ènìyàn wá. Nígbà tí wọn kò sì rí wọn, wọ́n wọ́ Jásónì àti àwọn arákùnrin kan tọ̀ àwọn olórí ìlú lọ. Wọ́n ń kígbe pé àwọn wọ̀nyí tí ó ti ń yí ayé po wá sí ìhín pẹ̀lú. Àwọn ẹni tí Jásónì gbà sí ọ̀dọ̀, gbogbo àwọn wọ̀nyí ni ó sì ń hùwà lòdì sí àṣẹ Késárì, wípé ọba mìíràn kan wà, Jésù. Àwọn ènìyàn àti àwọn olórí ìlú kò ní ìbàlẹ̀ àyà nígbà tí wọ́n gbọ́ nǹkan wọ̀nyí. Nígbà tí wọ́n sì gba ọ̀gọ̀ lọ́wọ́ Jásónì àti àwọn yòókù, wọ́n jọ̀wọ́ lọ. Ọ̀gán àwọn arákùnrin sì rán Pọ́ọ̀lù Sílà lọ sí Béríà ní òru. Nígbà tí wọ́n sì dé ibẹ̀, wọ́n wọ inú sínágọ́gù àwọn Júù lọ. Àwọn wọ̀nyí sì ní ìyìn ju àwọn ti Tẹsalóníkà lọ, ní ti pé wọ́n fi tọkàntọkàn gba ọ̀rọ̀ náà, wọ́n sì ń wá inú ìwé mímọ́ lójoojúmọ́ bí nǹkan wọ̀nyí rí bẹ́ẹ̀. Nítorí náà, púpọ̀ nínú wọn gbàgbọ́, àti nínú àwọn obìnrin Hélènì ọlọ́lá, àti nínú àwọn ọkùnrin kì í ṣe díẹ̀. Ṣùgbọ́n nígbà tí àwọn Júù ti Tẹsalóníkà mọ̀ pé Pọ́ọ̀lù ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run ní Béréà, wọ́n sì wá síbẹ̀ pẹ̀lú. Wọ́n rú àwọn ènìyàn sókè. Nígbà náà ni àwọn arákùnrin rán Pọ́ọ̀lù jáde lọ́gán láti lọ títí dé òkun, ṣùgbọ́n Sílíà òun Tímótì dúró síbẹ̀. Àwọn tí ó sin Pọ́ọ̀lù wá mú un lọ títí dé Átẹ́nì. Nígbà tí wọ́n sì gba àṣẹ lọ́dọ̀ rẹ̀, tọ̀ Sílíà òun Tímótì wá pé kí ó yára tọ̀ òun wá wọn lọ. Nígbà tí Pọ́ọ̀lù dúró dè wọ́n ní Átẹ́nì, ọkàn rẹ̀ ru nínú rẹ̀ nígbà tí ó rí pé ìlú náà kún fún òrìṣà. Nítorí náà ó ń bá àwọn Júù fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀ nínú sínágọ́gù, àti àwọn olùfọkànsìn, àti àwọn tí ó ń bá pàdé lọ́jà lójoojúmọ́. Nínú àwọn Epikúrù pẹ̀lú, àti àwọn Stoiki olùmọ̀ràn Kóìtì, àwọn kan tí ń wí pé kí ni aláhesọ yìí yóò rí wí. Àwọn mìíràn wí pé ó dàbí oníwàásù àjèjì òrìṣà, nítorí ó ń wàásù Jésù ohun àjíǹde fún wọn. Wọ́n fà á lọ sí Areópágù. Wọ́n wí pé a lè mọ kí ni ẹ̀kọ́ tuntun tí ìwọ ń sọ̀rọ̀ rẹ̀ yìí jẹ́, nítorí tí ìwọ mú àjòjì wá sí etí wa, àwa sì fẹ́ mọ kí ni ìtumọ̀ nǹkan wọ̀nyí.
nítorí gbogbo àwọn ará Átẹ́nì àti àwọn àlejò tí í ṣe àtìpó níbẹ̀ kì í ṣe ohun mìíràn ju kí wọ́n máa sọ tàbí kí a máa gbọ́ ohun tuntun lọ. Pọ́ọ̀lù sì dìde dúró láàrin Areopagu, ó ní, ẹ̀yin ará Átẹ́nì, mo wòye pé ní ohun gbogbo ẹ kún fún onírúurú ìsìjú. Nítorí bí mo ti ń kọjá lọ tí mò ń wo ohun ọ̀nì tí ẹ̀yin ń sìn, mo rí pẹpẹ kan tí a kọ àkọlé yìí sí fún Ọlọ́run àìmọ̀. Ǹjẹ́ ẹni tí ẹ̀yin ń sìn lé àìmọ̀, òun náà ni èmi ń sọ fún yín. Ọlọ́run náà tí ó dá ayé àti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀, òun náà ni tí í ṣe Ọlọ́run òun ayé, kì í gbé ilé tí a fi ọwọ́ kọ́. Bẹ́ẹ̀ ni a kì í fi ọwọ́ ènìyàn sìn bí ẹni pé ó ń fẹ́ nǹkan. Òun ni ó fi ìyè àti èémí àti ohun gbogbo fún gbogbo ènìyàn. Ó sì ti fi ẹ̀jẹ̀ kan náà dá gbogbo orílẹ̀-èdè láti tẹ̀dó sí ojú àgbáyé. Ó sì ti pinnu àkókò tí a ti yàn tẹ́lẹ̀ àti ààlà ibùgbé wọn, kí wọn kí ó lè máa wá Olúwa, bóyá bí ọkàn wọn bá fà sí i, tí wọ́n sì rí bí ó tilẹ̀ jẹ́ pé kò jìnnà sí olúkúlùkù wa. Nítorí nínú rẹ̀ ni àwa gbé wà lí ààyè, tí àwa ń rìn kiri tí a sì lí ẹ̀mí wa. Bí àwọn kan nínú àwọn olórin ẹ̀yin tìkálára yín ti wí pé àwa pẹ̀lú sì jẹ́ ọmọ rẹ̀. Ǹjẹ́ bí àwa bá ṣe ọmọ Ọlọ́run, kò yẹ fún wa kí a máa rò pé ìwà Ọlọ́run dàbí wúrà tàbí fàdákà tàbí òkúta tí a fi ọgbọ́n àti ìhùmọ̀ ènìyàn ṣe ní ọ̀nà. Pẹ̀lúpẹ̀lú ìgbà ìmọ̀ yìí ni Ọlọ́run ti gbójú fò dá, ṣùgbọ́n nísinsìnyí ó pàṣẹ fún gbogbo ènìyàn níbi gbogbo láti ronúpìwàdà. Níwọ̀n bí ó ti dá ọjọ́ kan nínú èyí tí yóò ṣe ìdájọ́ ayé ní òdodo nípasẹ̀ ọkùnrin náà tí ó ti yàn, nígbà tí ó ti fi ohun ìdánilójú fún gbogbo ènìyàn ní ti ó jí dìde kúrò nínú òkú. Nígbà tí wọ́n ti gbọ́ ti àjíǹde òkú, àwọn mìíràn ń ṣẹ̀fẹ̀, ṣùgbọ́n àwọn mìíràn wí pé àwa ò tún nǹkan yìí gbọ́ ní ẹnu rẹ̀. Bẹ́ẹ̀ ni Pọ́ọ̀lù sì jáde kúrò láàrin wọn. Ṣùgbọ́n àwọn ọkùnrin kan fi ara wọn mọ̀, wọ́n sì fi ara wọn mọ́, wọ́n sì gbàgbọ́. Nínú àwọn ẹni tí Dionisiu àti Areopagu wà, àti obìnrin kan tí a ń pè ní Dàmárì, àti àwọn mìíràn pẹ̀lú wọn.